kò lè sí àǹfààní kankan fáráàlú nínú òṣèlú èmi ló kàn. Túndé Bakare ló sọ bẹ́ẹ̀. Olórí ìjọ Citadel Global Community Church tó tún jẹ́ olùdíje fúnpò ààrẹ lásìkò ètò ìdìbò abẹ́lé nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC, pásítọ̀ Túndé Bakare ti sọ pé orin èmi ló kàn tí àwọn kan ń kọ tí wọ́n sì ń pariwo rẹ̀ kiri lórí òṣèlú ilẹ̀ wa kì í ṣe ohun tó dára rárá. Ó ní àwọn tí wọ́n bá ń sọ bẹ́ẹ̀ bí irú wọn bá dépò ààrẹ apàṣẹ wàá ni wọn yóò jẹ́ tí wọn ò sì ní bọ̀wọ̀ fẹnikẹ́ni tàbí rí tẹnikẹ́ni rò nítorí wọ́n gbàgbọ́ pé ẹ̀tọ́ àwọn ni láti dépò náà. Nínú ìjọ rẹ̀ tó wà ní Ọjọ́ta nílùú Èkó ló ti sọ̀rọ̀ náà lásìkò ìwàásù rẹ̀ lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 15 oṣù kínní ọdún yìí nígbà tó ń sọ̀rọ̀ nípa bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí. Ọkùnrin tó mú lẹ́nu bí abẹ tó bá di ká sọ òótọ́ ọ̀rọ̀ láì wojú ẹnikẹ́ni náà sọ pé ẹni tó bá ń sọ pé èmi ló kàn bí ìgbà tó jẹ́ pé nǹkan náà jẹ́ ogún ìbí rẹ̀ ni èyí kò sì dáa fún ètò òṣèlú orílẹ̀‐èdè yìí. Ó ní irú òṣèlú bẹ́ẹ̀ kì í ṣe láti sin aráàlú bí kò ṣe láti mú ìfẹ́ ọkàn àti ìpòǹgbẹ ẹni tó rò pé ẹ̀tọ́ òun ni láti dé ipò náà ṣẹ. Bákàrè ní bí irú àwọn èèyàn bẹ́ẹ̀ bá dépò wọn yóò máa pàṣẹ wàá lé gbogbo èèyàn lórí ni láì fi ti àwọn tí wọ́n yàn wọ́n sípò ṣe. Ó ní yóò wá jẹ́ ohun tó burú gbáà nígbà tá a bá fi àyànmọ́ gbogbo ọmọ orílẹ̀-èdè yìí rúbọ nítorí ìfẹ́ àti èròǹgbà ẹnìkan ṣoṣo láti dépò. Òjíṣẹ́ Ọlọ́run náà ní òṣèlú èmi ló kàn tí wọ́n fi dandan lé pé àwọn làwọn gbọ́dọ̀ wà nípò bó tilẹ̀ jẹ́ pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí kò tiẹ̀ bá ohun tí wọ́n ń sọ yìí mu kò dáa. Òṣèlú pé èmi ni ipò náà tọ́ sí tí mo sì gbọ́dọ̀ wà níbẹ̀ yìí kì í ṣe láti sin àwọn aráàlú bí kò ṣe láti tẹ́ ìpòǹgbẹ ọkàn ẹnìkan ṣoṣo lọ́rùn. Ó tún ṣeé ṣe kó jẹ́ fífi dandan lé pé wọ́n gbọ́dọ̀ fi ipò òṣèlú dá ẹnìkan lọ́lá nítorí àwọn iṣẹ́ tàbí ìfarajì tó ti ṣe fórílẹ̀-èdè ni. Àwọn olóṣèlú tí wọ́n bá gbé ẹ̀mí pé ẹ̀tọ́ tàbí ogún ìbí wọn ní ipò kan lórí máa ń sá fún àpérò ìta gbangba fáwọn olóṣèlú nítorí wọn kò ní rí bí ohun tó ṣe pàtàkì láti bá àwọn tó fẹ́ yàn wọ́n sípò sọ̀rọ̀ kankan. Ìṣèjọba èmi ló kàn yóò jìnnà kétékété sáràlú wọn kò sì ní rí wọn bí ẹni tí àwọn jẹ ní àlàyé kankan lórí ohun tí wọ́n bá ń ṣe. Ààrẹ apàṣẹ wàá nírú ìjọba bẹ́ẹ̀ yóò jẹ́ wọn kò sì ní tẹ́tí sí ìmọ̀ràn látọ̀dọ̀ ẹnikẹ́ni. Àwọn olóṣèlú èmi ló kàn yìí yóò gbé òṣùwọ̀n tó kéré sílẹ̀ fúnra wọn níṣe ni wọn yóò sì máa pariwo tí etí gbogbo ìlú yóò fẹ́rẹ̀ di tí wọ́n bá jàjà ṣe iṣẹ́ kékeré kan tí kò nítumọ̀ àfi bíi pé wọ́n ti ṣe gbogbo àṣeyọrí ayé yìí. Bákàrè fi kún un pé kì í ṣe ohun tó tọ́ ni kí olùdíje máa pe àwọn kan kí wọ́n máa wá dáhùn ìbéèrè tí wọ́n bá béèrè lọ́wọ́ rẹ̀. Ó ní ẹnikẹ́ni tó bá fẹ́ dipò òṣèlú mú lórílẹ̀‐èdè yìí gbọ́dọ̀ lè jáde kó bá àwọn aráàlú sọ̀rọ̀ káwọn aráàlú náà sì lè bá a sọ̀rọ̀. Ó ní olóṣèlú tó bá ń ṣe òṣèlú dáadáa gbọ́dọ̀ lè bá àwọn èèyàn tí wọ́n fẹ́ darí sọ̀rọ̀ láti fi wọ́n lọ́kàn balẹ̀ kí wọ́n mú ẹ̀rù tó bá wà lọ́kàn wọn fò lọ kí wọ́n sì fún wọn nírètí nípa bíbá wọn sọ̀rọ̀. Ó fi kún un pé ẹni tó bá fẹ́ dipò òṣèlú mú kò gbọ́dọ̀ máa sá fún béèrè bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ máa yẹ àwọn ìbéèrè tó bá le sílẹ̀ láì dáhùn ẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé ìránṣẹ́ Ọlọ́run tó tún jẹ́ olóṣèlú yìí kò dárúkọ ẹnikẹ́ni ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n gbọ́rọ̀ tó ń sọ yìí ni wọ́n ń sọ pé kò sẹ́ni méjì tọkùnrin náà ń bá wí ju aṣíwájú Bọ́lá Tinubu lọ nítorí òun ló ní ìpèdè èmi ló kàn tí gbogbo ayé gba wèrè rẹ̀ yìí. Bẹ́ẹ̀ ló sì jẹ́ pé òun kan náà yìí ló lọ sí ìpàdé kan nílùú London táwọn oníròyìn bí níbèrè ṣùgbọ́n kàkà kí aṣíwájú dáhùn ìbéèrè yìí àwọn tó kọ̀wọ́rìn pẹ̀lú rẹ̀ lọ síbi ìrìn àjò yìí ló ń pè lọ́kọ̀ọ̀kan pé kí wọ́n máa wá dáhùn àwọn ìbéèrè náà. Jọkẹ́ Àmọ̀rí ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.